Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Assalamu alaikum warahmatullahi. Assalamu alaikum warahmatullahi. Àfáà Sufi nam. Kí ni bẹ lẹ́yìn ọrùn mi o? Bá ń wo nǹkan kan rìn mí lẹ́yìn ọrùn. Kí ni o? Anakum lai. Ayan mà ni. Ayan láàrin níbi wọ́n sin Ànábì sí. Kí ni ayan ń ṣe láàrin? Àfáà yìí mọ̀. Ìwọ̀n rí mi ṣòkòtò. Ìrìn mi ṣòkòtò. Àfáà bóyá kẹ́ ẹ bọ́ ṣòkòtò. Ṣé ẹ bọ́ ṣòkòtò? Ìbọ̀ ṣòkòtò. Àwọn àràbò yìí náà máa ń dìde. Ìwọ̀n rí àwọn náà. Báwo láyọ̀ ṣe débi tí wọ́n sin Muhammadu sí? Wọ́n ní ṣáláńgá ń bì nífa. Àti ẹ̀mọ̀ bóyá wọ́n yàgbẹ́ síbí. Àfà ṣéèkì náà ṣéèkì náà. Ẹ jẹ́ ya tú gbogbo ẹrù orí yín yìí, gbogbo bí yìí. Ayan ló kún bẹ́ẹ̀ o. Kí ló dé tí ń fi tú jẹ́lì bàbá mi? Ẹ tú o, ẹ mọ̀ pé ayan ní bí dùn. Bí dùn bá lọ sọ sí yín lórí pẹ́rẹ́. Àwọn irùngbọ̀n yín yìí ẹ nílò láti gé òótọ́ mà ní jẹ́ ń ya tú. Jẹ́ ń tú gbogbo. Ní Mọ́kà yìí náà. Dídùn wa máa rìn kiri gbogbo. Wọ́n sì ayan bí ni. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu. La ilaha illallah. Abáṣẹ̀mí ò. Kí wá ní gbogbo rádaràdà yìí? Nílùú alápọ̀nlé wa. Àfáà ẹtú gèlè orí yún. Ẹtú òṣùkátẹ́ ẹrù. Ẹtú. Ayan burúfa. Àwọn ní bí dùn. Ayan burúfa. Ìwọ. Mo sì ti ní ìwà Mẹ́kà lọ́dún yìí o. Wọ́n ló ní ká wá o. Torí slọ́ọ̀tì tí gọ́vùnà ní àwọn yóò fún wa lọ́dún yìí. Òun láà fi wá sí Mọ́kà o. Àfáà wa. Ilé yánu wọn. Gbogbo àwọn àràbò yìí náà ni wọ́n ti lọ tán. Ó lágbára o. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu. Àfáà Sufi náà bá ń gbága síta. Àfáà Muyideen ajá ni Bello wọ́n ti dé láti Mọ́kà. Àfáà Sufi náà ẹ bá ń gbága síta. Gómìnà ń bọ̀ wá kí wa lénìí pé a kọ́ àbọ̀ láti Mọ́kà. Ẹ wá jókòó ṣéèkì wa anakum lai ó làlùbáríkà ó ṣeun ó làlùbáríkà bá ń gbómi wá. Abájẹ lílì tákùnlà. Nígbà tá a dé láti Mọ́kà àti ẹ̀wà rẹ́nikẹ́ni wá kíá. Ibi níjọ́ ní léṣì tá a lọ. Gómìnà wá síbí.
bẹ́ẹ̀ náà ni DPO wá síbí kí ni dé àti ìrí wọn lọ́dún yìí ẹnùkùnmùlà nǹkan tó ṣẹlẹ̀ ni wípé àwọn náà rí nǹkan tó ṣẹlẹ̀ ní Mọ́kà ìdí nìyẹn tí wọn ò fi wà kí ni dé àgbẹ̀ Mọ́kà wálé wọ́n pé ìdun ti rìn mọ́ wa lára ṣe mọ̀ páyán ní bí ìdun la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam astaghfirullah àfà ṣéèkì yé gbé gbogbo rádaràda wọn sílẹ̀ ojú gbogbo wọn mà ti là wọn mà ní ìbínú Allah òun mà ló rọ̀ lé wọn lórí ní Mọ́kà gbogbo wọn ti gbọ́ wọ́n ti gbọ́ o ṣé pé gbogbo wọn ti gbọ́ láhìláhìláhìlá àwọn olóró náà ń kọ́ àwọn olóró ti gbọ́ láhìláhìláhìlá àwọn eléégún kọ́ àwọn yẹn ló kọ́kọ́ gbọ́ kódà ó ti wà ní gbogbo ayélujára ẹ̀sìn ti gbalé kan láhìláhìláhìlá Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam àwọn onífá ń kọ́ àwọn yẹn ló kọ́kọ́ gbọ́ nígbà tí wọ́n gbọ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé sí gbogbo àgbáńlá ayé ló ti gbọ́ ṣéèkì báwo láwọ̀ àti wá sọ báyìí irú rọ́wọ́ láti wá pa báyìí irú rọ́wọ́ láwọ̀ pa báyìí wọ́n tiẹ̀ ti sọ gan wọ́n sọ wípé àwọn olóró tá a lọ kọlù níjọ́ ní àti fátẹ́ pé kí wọ́n gbé dànù níjọ́ ní òun ló fa gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ ní Mọ́kà a gbọ́dọ̀ gbà fún wọn ká ya wárọ́ tá a máa pa ni torí àwọn ọmọlé kéwú sómọ nǹkan kan ò gbọ́dọ̀ yẹ ìgbàgbọ́ wọn wò kí ni àwọn ọmọlé kéwú gan wọ́n ti já gbalagbala wọn ò wá sílé kéwú látànù láhìláhìlá Muhammadu Rasulullah láhìlá ṣé mo ṣe jókòó yìí náà ní ìsinyìí ṣé pé gómìnà ò ní wá ìjókòó alápọ̀nlé tí mo kí ni ẹ jẹ́ ya tú gbogbo rádaràda tí ń bẹ lórí yín gbogbo ayé ti gbọ́ wọ́n ti gbọ́n wọn ò ní wá mọ́ wọn ò ní wá kí yín o kódà àwọn kan sọ pé ẹ ti gbẹ̀dùn wálé gan láhìláhìlá Muhammadu Rasulullah sallallahu àfáà ṣéwù ẹ bá mi bọ́ kíní orí mi yìí ó dàbí pé àwa nìkan là ń bẹ lélẹ̀ ní kò nílò pé ká wé oṣù ká mọ́rí ṣéèkì ẹbọ kí ni wọ́n wá pé ó ṣẹlẹ̀ náà wọ́n pé ìbínú àwọn alálẹ̀ ni a gbọ́dọ̀ gbà káwọn kinní wọ̀nyí sọ pé Ifá ní ń bá wa jà o ẹ jẹ́ ya lọ bẹ̀bẹ̀ kẹ́ lọ túbá àfá ẹ̀yin náà sọ̀rọ̀ pọ̀ jù ẹnu yín ti já wáyà ẹ rí wípé àwọn ilé òòṣà tí wọ́n lọ dáná sun òun ló jẹ́ kí gbogbo nǹkan tí wàá fọ́ lójú pọ̀ báyìí kí láwa máa sọ báyìí pé odindi ibi tá a sọ pé ilẹ̀ alápọ̀nlé ibẹ̀ náà ni aáyán ti yàbò wá jẹ́ mọ́ àrùn àwọn ọmọ yìí dà àwọn ọmọ tí ń bẹ àwọn ilé kéwù yìí dà ṣé kí gbogbo wọn bọ́ síta kí wọ́n wá gbá gbogbo kí ni gbogbo kò sọ ọmọ kankan lé kéwù mọ́ gbogbo wọn ti lọ́ọ́lẹ̀ àwọn òbí wọn ti wá mú wọn wọ́n pé kí ṣéèkì tó dé láti Mọ́kà tí wọ́n wà kódùn wálé káwọn tètè lọ mú àwọn ọmọ wọn láhìláhìlá ẹ̀sìn rèé o àbùkù gidi ni kì í ṣe ẹ̀sìn nìkan àbùkù àti kàbùkù gidi ẹ̀sìn ti gbalé kan gbogbo ayé ló ti rí irọ́ wo láwàá pa báyìí irọ́ èèyàn kan tó kù ní wípé bóyá ká sọ fún wọn wípé Halloween tí wọ́n ṣe ní Mọ́kà lọ́dún tó kọjá lọ òun ló fa kí ìbínú Ọlọ́run rọ̀jò lé wọn lórí tí aáyán fi kún gbogbo ilẹ̀ ẹ sì rò pé wọ́n gbọ́yìn àṣà àwábì kan tì sí àbí àmà ní jẹun mọ́
ìyá lúkú ń kọ́ bá mi lọ wò ìyá lúkú olóúnjẹ wa bóyá wọ́n ti àfà ẹ ṣì ń fa tẹ̀síbá ya gbé tẹ̀síbá lẹ́mí àti yín nìkan ló máa kù bí a mọ̀ pé látàárọ̀ tẹ̀ tí ń sọ̀rọ̀ ẹ̀rí nǹkan kan bí ẹ kàn ń ṣe tẹ̀síbá báyìí náà ni ẹ jẹ́ ya gbé tẹ̀síbá lẹ̀ ká wojú ara wa ká bára wa sọ̀rọ̀ àwa nìkan ló kù bí kò nílò wípé kẹ́ máa fi kàrámọ̀ kún èwo láwàá ṣe báyìí o èwo láwàá bá yàrá já báyìí o àfà ṣéwù náà àfáàṣẹ́wù náà kí là wá ṣe kò sí ní tá a ṣe ju pé ká lọ bá àwọn olóró ká lọ bẹ̀ wọ́n ni o ká sì lọ bẹ àwọn baba aláwo ká lọ forí balẹ̀ fún fá láàhìláhìlàlà kíni bàbá Muyideen wọn náà tún fi ṣe ìkùnkùn orúkọ mi mọ́ kí ni èmi àti yín nìkan la kù bí kò sí nǹkan kan tí kò sóró ìfun kan lóró mọdìyẹ táwòdì òkè mi ò mọ̀ kí wá ní ìtumọ̀ èèyàn ṣèbẹ́yìn náà rúbọ lẹ́yìn ẹ̀ rúbọ ìṣètùtù ẹ wá lọ sọ níta gbangba wípé kán lọ gbé fádàmù ẹ já padà lọ bá bàbá ni o ká lọ sọ fún bàbá wípé ká wá forí balẹ̀ fún fákárúbọ ká ṣètùtù ká sọ gbogbo ohun tá a ṣe ká fẹnu wa ẹnu tí gbìn yín fi bólẹ̀ tẹ̀ fi bó òòṣà kẹ́ fi gbolẹ̀ ń bẹ̀ kò jù báwọn náà lọ èmi ò ní ṣe báwọn àbá ẹ tẹ̀ bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ṣéèkì ẹ kábùkùn ẹ ṣe àgbákò orí edé ẹ wò báàgì mi mo ti dì í lẹ̀ tí n bá ilé gbé báàgì mi tí mo sọdá títì mọ́tò tí ń bọ̀ ní ìhàn náà wọ́gán mo délùú wa nù ẹ̀yin nìkan lẹ́kù torí wípé bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ ti gbé jombo pẹ̀lú tẹ́ ẹ ṣeun àwọn onífà ò ní dáríjì yín láéláé àwọn olóòṣà wọ́n burú fa wọ́n ì sọ̀rọ̀ àmọ́ n ti ń bẹ́ẹ̀ nù wọn àìsọ̀rọ̀ wọn gọ̀ǹgọ̀ ló yẹ kẹ́ ẹ fi bẹ̀rù àwọn ọmọ burúkú tí ń bẹ lórí ayélujára yẹn náà àwọn náà ti gbọ́ ẹ̀sìn ń pọ̀ ó ti gba lẹ́kàn gbogbo wọn ló ti gbọ́ gbogbo wọn ló ti gbé sórí péèjì wọn àbá ẹ má lọ sórí Facebook ni o ẹ má tẹ́ bá lọ sórí Facebook ẹ ronú kú ni kí la wá ṣe báyìí ẹnu tí ń ro mí ẹ̀yìn èèyàn mi. Ọlọ́run ṣàánú wa o ìlú alápọ̀nlé ilẹ̀ Mọ́kà ìlú tó jìnnà síná tó súnmọ́ àlùjọ náà ẹ̀yin wèrè tẹ́ lọ sí Mẹ́kà lọ́dún yìí ẹ má padà wálé láì ṣe pé wọ́n fín gbogbo agbárí yín o kàn fi gbogbo insecticide kí wọ́n fi fín gbogbo agbárí yín nítorí wípé ayan burú o ayan ní bídùn o kẹ má kó ìdùn wá sílé fún wa o ẹ má jẹ́ kí ilẹ̀ káàárọ̀ òjíire ìdùn sì burúkú jù dànù wọn tètè lọ ẹ má kó ìdùn wá sílé fún wa o glasses mi yìí ó fẹ́ disgrace mi díẹ̀ ó ti slack ẹ má wọrí a máa lò bẹ́ẹ̀ náà ni títí tí ń fi ráyè ẹ̀yin àfáà tẹ́ ẹ lọ sí Mọ́kà ibẹ̀ ní kẹ́ ẹ máa gbé o ẹ má kó ìdùn wá sí ilẹ̀ káàárọ̀ òjì ẹ jẹ́ kí wọ́n fín gbogbo ọpọlọ yín kí wọ́n fín gbogbo orí yín gbogbo jẹ̀lì bàbá wèrè òṣùká àsọnu tẹ́ ẹ dì sórí ẹ má padà wá sílé o tẹ́ ẹ bá tí ì bọ̀ o kí wọ́n fín gbogbo ẹ̀ ẹ má kó nǹkan kan wá sílé o ẹ̀sìn rèé ará àdúgbò ẹ ti ṣẹ̀sìn ẹ ṣẹ̀sìn ẹ tẹ́ ní gbogbo ayé báyìí ní gbangba wálé lẹ ti tẹ́ lẹ fi àtẹ́tẹ́ dì ajá ni Bello ló kó bá yín torí jẹ́jẹ́ wa la jókòó a dẹ̀ ti ń sọ wípé ẹnìkan nínú yín wá ń sọ̀rọ̀ wípé igba rúmọlẹ̀ àti hálà fẹ́ jà báwo ni wọ́n ṣe ń pín tan ajá tó ń kan lè mọ́mù báwo ni hálà ṣe máa fi Mọ́kà lẹ̀ tó máa bá àwọn igbarúmọlẹ̀ wa gan ò kúrò nílẹ̀ wa tí wọ́n fi dáyán
ẹ ti ẹ̀ dúró náà ṣé ó dà pé wọ́n ń yàgbẹ́ síbi tí wọ́n sin Muhammadu yìí sí àbíbò Muhammadu wọ́n yàgbẹ́ síbi tí wọ́n sin Muhammadu sí ní aáyán torí inú ṣáláńgá ni mo mọ̀ pé aáyán máa ń pọ̀ sí wọ́n dẹ̀ máa ń breed sí ibi tó bá dọ̀tí so ẹ̀yin náà ẹ rí nísìnyí bí aáyán ṣe pọ̀ níbi tí ẹ ti ń kírun ní Mọ́kà níbi tí wọ́n ti ń kírun ní Mọ́kà ẹ wo bí aáyán ṣe pọ̀ ń bẹ̀ wọ́n breed aáyán yẹn níbẹ̀ gidi gan ni kí irú explanation wo lẹ fẹ́ give irú nǹkan bẹ́ẹ̀ yẹn ní ilẹ̀ alápọ̀nlé ilẹ̀ mímọ́ tí aáyán pọ̀ tó ń gun gbogbo orí wọn gbogbo ẹ̀yìn wọn gbogbo ìpàkọ́ wọn màlá tí ń rí aáyán ó yẹ kí bẹ̀ yẹn nìtì kó má sí nǹkan tó nìtì tó ni lórí ilẹ̀ mímọ́ káyán bo gbogbo ilẹ̀ kó ó bu àlámọ̀rí àwọn tó wà ń bẹ̀ gan nìyẹn ń jára ló ṣe wọ́n ti di sáàdìwìn ajá Ni Bello irú explanation wo lẹ fẹ́ give fèlè ìbáyìí irú rọ́ wo lẹ fẹ́ pa ẹ fẹ́ sọ pé Halloween tó ṣe ní last year ni àbí kí in fact ó yẹ kí gbogbo ẹ̀yin tí ẹ máa ń wé òṣùká tẹ máa ń ṣe wáàsí ẹ̀yin tẹ́ ń gba àrùwẹ̀ ní ilẹ̀ káàárọ̀ òjìrè ó yẹ kẹ́ lọ já àrùwẹ̀ yín ni because àwọn ìgbárùmọ̀lẹ̀ wa gan ò dìde níbi tí wọ́n wà gbogbo nǹkan tẹ́ gbójúlé láyé yín àti lọ́rùn òun ni Mọ́kà yẹn òun dẹ̀ ní yẹ̀yẹ́ àti àbùkù àti ẹ̀sín àti ẹ̀tẹ́ in fact ó yẹ kẹ́ máa dọwọ́ bojú ni bọ́ mo mọ̀ wípé fídíò yẹn ó yẹ kí wọ́n gé kán send ẹ̀ sí the poorest person ní ilẹ̀ káàárọ̀ òjìrè nítorí wípé most of àwọn people yìí wọn ò ní phone so ẹ lè máa tún wọn jẹ ṣe àwọn pé wọ́n máa ń limit news information tó bá go around kán lọ fi hàn wọ́n ilẹ̀ tẹ́yìn pè ní ilẹ̀ mímọ́ ilẹ̀ tẹ́yìn pè ní ilẹ̀ Ọlọ́run ilẹ̀ tẹ́yìn pè ní ilẹ̀ tí ẹ ti máa rí àlùjọ náà yín wọ̀ òun ni aáyán ohun ìríra ni aáyán ò kì í gbé ibi tó mọ́ láyé tí ibi ibẹ̀ yẹn bá mọ́ tó mọ́ gidi aáyán ẹ̀ ní rí aáyán èèyàn kan níbẹ̀ á jẹ́ pé ibi ìdọ̀tí ibi pàṣíwọ̀wọ̀ ibi ìríra ibi ọ̀bùn òun lẹ ti ń kírun láti ọjọ́ yìí tá mọ̀ bóyá ojoojúmọ́ ni wọ́n lọ ń rìn yàn síbi ibẹ̀ yẹn tán lọ ń fìyàn bọ nǹkan kí nǹkan tí wọ́n bá gbé síbẹ̀ so òkú àwọn èèyàn yẹn ti jẹràjẹrà àbí ibi tí wọ́n sin Muhammed sí látijọ́ ọjọ́ yìí ṣé òkú Muhammed gan ti jẹrà kó ti degungun kégungun yẹn gan ti fẹ́ máa di dust kó ti máa di dust kó ti máa gbọ̀n pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ dànù òun wá ní aáyán tí wá ń jáde síbẹ̀ ó yẹ ká ẹ sọ fún wọn tó bá pé ẹ ní authority nínú ìlú wọn ó yẹ ká ẹ sọ fún wọn pé ẹ fẹ́ mọ source ibi tí aáyán yẹn tó ti wá because ibi tí ẹ fi ẹnu pọ́nmọ́ kà lè dé fún wa kò yẹ kí irú nǹkan báyìí ṣẹlẹ̀ láíláí nígbà tí Halloween ṣẹlẹ̀ ẹ gbójú kúrò ńbẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé kò ẹ rí ẹ ṣe bẹ́ẹ̀ pé ojú yín fọ́ sí àbí bẹ́ẹ̀ kọ́ aáyán yìí gbogbo ayé ló wá rí o kò bo ẹ̀sìn yín rè níta gbangba o gbogbo ayé ló ti rí aáyán níbi tí wọ́n fi ṣe kí ló ti ń porúkọ ẹ̀ ibẹ̀lẹ̀ yín ti lọ ń kírun ibẹ̀lẹ̀ ti lọ ń kírun ibi ìríra ibi ẹ̀gbin ibẹ̀lẹ̀ ti ń forí balẹ̀ ibẹ̀lẹ̀ ti ń fi ẹlẹ́dàá yín orí adé lẹ́tún fi ń gúnlẹ̀ níbẹ̀ orí adé ṣẹ́ṣẹ́ fún ti yín tí àwọn ìgbárùmọ̀lẹ̀ fún yín orí adé òun lẹ fi ń gúnlẹ̀ níbi ìríra ibi ìdọ̀tí ibi àbàṣà ẹ̀rí báyé yín ṣe fọ́ síta ẹ̀rí bó ṣe fọ́ mú ayé yín báyìí wọ́n dẹ̀ gbé sókè bá wọ́n dẹ̀ gbé mọ́lẹ̀ wọ́n dẹ̀ fọ́ dànù lójú gbogbo àgbáyé ẹ wá tẹ́ ẹtí ẹ daṣọ ẹlẹ́yà bora ẹ ń ṣẹ̀sín ayé yín wá ń abájọ náà
abájọ tí mo máa ń sọ wípé most of àwọn àfáà yìí àṣà wọn máa ń padà pọn nẹ kò sí bó ṣe lè mọ́ tó ó máa ń pọn lójú gbogbo aráyé ni. abájọ náà tẹ́ ẹ̀ bá ṣagbe tẹ́ ẹ̀ bá ba ìṣẹ̀ṣe jẹ́ ẹ̀ ní jẹun tẹ́ ẹ̀ bá ní kán gbé ike abọ́ kan sílẹ̀ kí wọ́n máa dáwó sí ẹ̀ ní jẹun tẹ́ ẹ̀ bá dẹ̀ ba ìṣẹ̀ṣe jẹ́ kò sẹ́ni tó máa padà mọ̀ yín. abájọ náà báyé yín ṣe rí rèé so ibi tẹ́ lọ ń fara yílẹ̀ sí nìyẹn. ìjọ wo lẹ́yìn ti rí òkè olúmọ lásán nìyẹn o òkè olúmọ nìyẹn o péré o ẹ rí kí èèrà gan rí bẹ̀ ká máa ní kí aáyán bolẹ̀ àwọn tọ́rìsì dẹ̀ ń lọ bẹ̀ bíi bìbà lójoojúmọ́ ìkan ògo sí nìyẹn ẹ rí o tó o bá kí ń ṣe ọpọlọ àwọn àgbàlagbà míì ní ẹlẹ́lẹ́ ilẹ̀ káàárọ̀ òjìrì tí ò pé odò ọ̀ṣun yẹn àwọn fúlàní ò bá má bàa ríbi débẹ̀ débi tó máa yàgbẹ́ síbẹ̀ tí gbogbo bẹ̀ bá máa rí bẹ̀ yẹn. ṣùgbọ́n ojú wa ti rí wípé yes wọ́n kó màálù lọ síbẹ̀ wọ́n dẹ̀ ń yàgbẹ́ sí gbogbo etí odò yẹn òun ló jẹ́ kí ibẹ̀ yẹn dọ̀tí. ẹ jọ nítorí olódùmarè kí ló mú kí ibi tí wọ́n ti ń kírun ní mọ́kà tí gbogbo ẹ̀ mọ́ lọ fẹ́ẹ́ tó dàbí ìgbà tó yẹ wípé ẹsẹ̀ ò kan bẹ̀rẹ̀ kí ló mú kí aáyán máa jáde ń bẹ ń bó láyán kí ni ṣọ́ọ̀ṣì aáyán yẹn ṣe ti tírèsì ẹ̀. àwọn tó ní ìlú gan ó bá wọn lójijì ó ṣọ́ọ̀kì wọn bákan wọn ò mọbi tí aáyán ti bo everywhere. ẹ̀yin tẹ́ wá jẹ́ àjòjì tẹ́ lọ ṣe ẹrú wọn ń bẹ̀ tẹ́ lọ ń forí balẹ̀ ẹ̀yin gan ẹ̀ rí wípé you are a lost soul. bẹ́ẹ̀ ṣe kàǹkà tó bẹ́ẹ̀ ṣe níyì tó ẹ lọ gbéra yín yílẹ̀ nínú ẹ̀gbin níbi tí wọ́n fi pit latrine sí níbi tí ṣáláńgá ń gbé ìbẹ̀lẹ̀ yín ti lọ ń fi òkè pọ̀rí yín lẹ́tí fi lọ ń tàfàlà. You should be ashamed of yourselves. You should all be ashamed of yourselves. àwọn onídọ̀tí alábàṣà òpònú afọ́nfún gbẹ̀mú èèyàn tó bá yá ẹ wá bọ́ síta lórí social media ẹ wá máa fi ìṣẹ̀ṣe sẹ́nu ẹ máa sọ̀rọ̀ ìṣẹ̀ṣe ẹ máa sọ pé wọ́n lọ rúbọ wọ́n lọ ṣètùtù ẹ máa sọ wípé wọ́n lọ bọ òòṣà wọ́n lọ ṣe gbá wọ́n lọ ṣàwo. àwa ò ṣe gbogbo nǹkan tiwa nínú ìdọ̀tí ẹ rí ni àwa mọ́ torí àwọn òrìṣà wa mọ́ ẹ rí òòṣà ńlá ni funfun báláwo ni tí ò lábàwọ̀ tí ò ní àbàwọ̀ kankan nínú ẹ rí ọ̀dọ̀ tí yín ẹ fojú jọ góòlù ni àṣepáńdà ni yín ẹ fojú jọ ibi mímọ́ ni àṣe pit latrine lẹ kó lẹ̀ àṣe ṣáláńgá ni àṣe bírọ́ bá lọ lógún ọdún àṣe ìṣẹ́jú kan báyìí kó dodo gan ṣe kí ni kó farabalẹ̀ kó máa wòye àṣe òdodo máa padà bá ẹ rí látijọ́ tí ẹ ti ń parọ́ kán tó bírú àwa ilẹ̀ ti ń parọ́ wọ́n tún bírú àwa ìtàn ẹ tó parọ́ fún wa kó tó di pé àwa lu ọpọlọ wa àṣé at last àṣé ní generation wa yìí àṣé ní sáà tiwa yìí ni a máa padà fojú ara wa rí wípé gbogbo nǹkan tẹ̀ ń pọ́n fún wa. èmi náà sọ ẹ̀yin lẹ kó wa sínú oko ẹrú báyìí àwọn tó mẹ́sìn wá gan ò kó wa sínú irú oko ẹrú tí wọ́n mọ̀ wípé ó ṣọ́ọ̀kì àwọn ó padà ṣọ́ọ̀kì àwọn gan to what level tẹ́ fi kó wa sí oko ẹrú. wọn ò mọ̀ wípé ẹ máa padà báṣẹ́ dé báyìí lára wa wọn ò mọ̀ pé ẹ máa padà hate wa báyìí tẹ́ máa fi kó wa sínú galo for life. ẹ rí àwọn tí wọn tí ì lè lo ọpọlọ nísìnyí ẹ wá kó wọn jọ ẹ wá máa wá àwíjàre fún aáyán torí ẹ máa padà wá àwíjàre di táyán fi jáde ní mọ́kà ẹ máa padà wá àwíjàre ẹ kí lẹ fẹ́ sọ fún mi because irú aáyán yẹn ti pọ̀ jù kó má jẹ́ wípé ṣáláńgá ló ti jáde lọ kò sí àlàyé míì tó wà fún ju wípé ìsídà kò jẹ́ pé ṣáláńgá kan wà níbẹ̀ àbí ó ní nǹkan kan tó yẹ wípé wọ́n máa ń bẹ́rí àwọn nǹkan kan bóyá bí èèyàn ní o bẹ́ranko ní o tí wọ́n ti wá ní bó bá ṣe tàdí tó bó bá ṣe tàdí tó torí nǹkan tẹ́ máa ń ṣe fún sí mọ́ṣáláṣí àti ṣọ́ọ̀ṣì ni tó bá ṣe tàdí tó làwọn èèyàn ṣe máa wá ní gbogbo ayé láti wá máa ṣe kíni láti wá máa forí balẹ̀ ní Mẹ́kà
ẹ̀rí kógùn wọn torí pé ẹlẹ́dàá yín gan gbàbọ̀dé òun ló ṣe jẹ́ kógùn wọn mú yín for so long ní Mọ́kà torí ẹ̀ tẹ́ ẹ̀ bá ti débẹ̀ lọ́dọọdún ara yín ò ní balẹ̀ ẹ̀rí báyé yín ṣe rí ẹ̀yin ló ń gbéra yílẹ̀ ní orí ṣáláńgá pit latrine ló wà lábẹ́ ibi tẹ́ ti ń kírun ẹ dúró sórí tiles ẹ dúró sórí ilẹ̀ tó mọ́ àṣẹ lábẹ́ gbogbo lábẹ́ ibi tẹ́ dúró sí pátápátá nǹkan ríra nǹkan ẹlẹ́gbìn ló kún bẹ̀ ẹ dẹ̀ ní ẹ̀ ń jájá ẹ ní nǹkan ẹlẹ́gbìn lájá ẹlẹ́ẹ̀kì ń jẹ ẹlẹ́dẹ̀ ẹ ní àràmù ni ẹjọ́ ibi tẹ́ ló ń fi òkè pọ̀nrín yí dólẹ̀ sí kí ni ká pè é kí ni ká ti pè é kí ni ká ti pè é àánú mi ṣe yín tèmi ṣe Olódùmarè ẹ jẹ́ tètè yá padà sínú ìṣẹ̀ṣe torí wípé ẹ̀sìn yìí ó sì mọ níwọ̀n ó sì máa worst jù báyìí lọ ẹ jẹ́ ká jọ kọ ẹ̀yin wá ń lérí ogun mọ́ àwa bí kún ló lóko ni bí tàkúté ni ẹ̀jẹ̀ àjọ máa wò ẹ dẹ̀ jẹ́ kí n sọ kinní kan fún yín ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí dídìrín òpònú afọ́fúngbẹ́mu gan mọ̀ wípé nǹkan kan tó jẹ́ àgbà ìyanu ó ń ṣẹlẹ̀ ní gbogbo àgbà ńlá ayé ó dẹ̀ jẹ́ nǹkan tó yẹ wípé ìgbà tó bá máa ṣẹlẹ̀ tán ó máa bọ́ sí favour wa ni àwa ọmọ aládé àwọn ọmọ káàárọ̀ oòjíire àbí àwa adúláwọ̀ kí n pè bẹ́ẹ̀ ó máa bọ́ sí favour wa torí wípé ayé yìí ó ń yí ni ó ti fẹ́ yí kàn wá báyìí ó ti ń yí kàn wá báyìí so kí ẹ̀yin tí ọpọlọ yín ò tí ì pé tètè yá lu ọpọlọ yín kẹ́ fi mọ̀ wípé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n tẹ́ bá wá sọ wípé ọpọlọ yín yẹn orí yín burú gidi gan ó máa burú délẹ̀délẹ̀ ni because ẹ̀yin lè máa padà lose ìgbẹ̀yìn láláyò ń ta ayò tẹ́tí ń ta látijọ́ ọjọ́ yìí this is the end of the game kò sí nǹkan míì àwa la ní joker àwa la máa tayò gbẹ̀yìn òun dẹ̀ láti ń ta lọ́wọ́lọ́wọ́ yìí ṣe wá rí àfàìwá fi ẹ̀ẹ̀lẹ̀ ṣe kí ni fara burúkú balẹ̀ ẹ̀sìn tó tún wá worst jù báyìí lọ ó sì ń bọ̀ wá ṣẹlẹ̀ ẹ̀yin gan wá mọ̀ mo dẹ̀ mọ̀ wípé nígbẹ̀yìngbẹ̀yìn wèrè lẹ́ máa fẹ́ fi pọ́ọ̀tì ẹ̀ máa fẹ́ jà ní tẹ́ bá wá jà wọ́n á ti wá nà yín lé lórí gbogbo dáradára ẹ̀sìn tẹ̀ ń ṣe yìí wọ́n á ti wá nà yín lé lórí bó ṣe máa ṣẹlẹ̀ nìyẹn èèyàn má wọrí ẹ dẹ̀ bá mi sọ fún ajá Ni Bello wípé kó dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ mo rí ọ́díò kan mo rò wípé òun ló ṣe ni mo ṣáà ń béèrè mo fẹ́ wà ṣúọ̀ wípé kì í ṣe òun ló ṣe kó dúpẹ́ lọ́wọ́ grandpa ló ní pé ká ṣèwádìí pé àwọn ò lérò pa ajá Ni Bello ni mí náà ní kò jọ ohun ẹ̀ tí ajá Ni Bello mo tún ti fi sọ pé nǹkan tó wà nínú mi láti ṣe fún ajá Ni Bello lọ́tọ̀ kò ní pọ̀ jù kì í dùn kó pọ̀ kì í pọ̀ kó dùn ṣókí báyìí òun lọ bẹ̀ oge kódà ó lè má ju 15 minutes lọ ṣùgbọ́n káì àtijọ́ tí wọ́n ti bí ajá Ni Bello títí di àkókò yìí ó máa regret pé kí ló dé tán ṣe bí òun sáyé èmi ni mo sọ bẹ́ẹ̀ ó dàbọ̀.